adúrò àwọn tó lọ kọ́ kí ó ń lọrin bí báyìí adúrò àwọn tó kọ́ kí ó tó gba ìwé ẹ̀rí ńláńláńlá ń bọ̀ wọ́n wà kí ló mú àwọn mẹ́sàlá yẹ́sì àwọn bàbá ò lẹ́ ń bẹ̀rù bàbá ò ṣé àwọn bàbá kan máa dúkùkù lajà máa ń bì ní dáhùn wà bẹ́ẹ̀ ń bẹ̀rù wàláhì àwọn tó lọ kí ó ní lọrin wọ́n pọ̀ gan tí Allah tó ràn wọ́n lọ́wọ́ wọ́n tẹ́kọ̀ọ́ dé ibi tó lámì tó bá jẹ́ pé àwọn ẹrú Allah yẹn wọ́n bá ń ṣàlàyé ẹ̀sìn bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ ni wàláhì ayé ọba ti gbàgbàkúgbà ńlọrin ayé ọba ti gbàgbàkúgbà ńlọrin yìí torí pé àwọn yóò ti máa gbọ́n tọ́ da níjọ́ tẹ́nìkan bá sọ sọkúsọ ó lè sọ pé kí ló ń sọ ìsọkúsọ ló ń sọ àmánà lálẹ́ kọ́ yìí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí pé mọ̀ ń wáṣẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí pé mọ̀ ń fẹ́ kó máa pọ́n mi lé kó máa kàn mí lábùkù torí èèyàn gíga ní mí ńlẹ̀ wọ́n lẹ̀ bàbá tó ga torí rẹ̀ ń kọ́rùn. akramakumullah kó a jẹ́ pé rúlọ́rin lẹ́nìkan ti jáde bàbá ti ṣe kíní kan fi síbi jẹun káfíìr ọwọ́ bàtà káfíìr ọwọ́ bàtà sọ́búrà káfíìr òfin bọ́tú bọ́tà mú mi káfíìr gbogbo yẹn náà tó wá dákẹ́ kó o tún fèsì fún pé sọkúsọ lọ sọ ọmọ tó ń sọ ọ tẹ́símà. wọ́n ní à ń torí bàbá rẹ̀ Ìlọrin ẹ̀tún lẹ́ ń pọ́n bàbá lé bàbá tó ti kú lára ẹni tí ń da gbogbo ẹ̀sìn rú tọ́yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n kàn máa bẹ̀sìn jẹ́ lásán àwọn ọmọ ọlọ́mọ nígbà tí wọn ò ti rẹ́ nìkan sọ pé ti ń sọ ọ̀dá àwọn tún tẹ̀lé ẹ dákun ẹ wo yẹn tó ti kú lórí rẹ̀ báyìí ẹ wo yí ìyẹn tó ti sọnù lórí àánú yìí tọba mọ̀ kan mọ kí ó jáde kọ́ pàkídà rẹ̀ jáde kó járe pàkídà òǹdérò rẹ̀ mọ̀ irọ́ lásán àdìsí tí ọ̀dà mà yọ ọmọ kan kọrí kọ̀dí. ẹ̀rù ń ba máikrófóònù yín. Naam. Ama aka hadith Nabi sallallahu alaihi wasallam aka kuka. Àwọn olódo tí ń tẹ̀lé wọn máa pé muhadith ni muhadith ń bo níbo ń bẹ̀. Wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ lásà. Wọ́n yàrá ìlépo lójú. Àwọn ọmọ máa hùwà ìwọ ọmọ gànfẹ́. Àwọn ọ̀rọ̀ bàbá wọn wọ́n máa sọ̀rọ̀ sí wọn. Wọ́n ń padà bọ̀ wá ṣe fún náà. Bẹ́ẹ̀ ni torí pé tó bá gbìn láyè wá kókó tó kú. Ọ̀pọ̀lọpọ̀ nu wa ó náà kèfèrí ní gbogbo èèyàn. Wọ́n lọ gba sí alájọ lẹ́kọ̀ọ́. Wọ́n gbowó àwọn èèyàn jọ wọ́n túlẹ̀. Kí ló dé? Wọ́n lówó kèfèrí làwọn jẹ. Subhanallah. Nígbà tí wọ́n bá ní bàbá òun kèfèrí ni ó ní yóò kèfèrí ni ó sì tún jogún kèfèrí. Abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin. Ń bọ̀ làdísì wá wà. La yarisul muslimul kafir wala al-kafirul muslim. Mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ńkọ́ kò ní jogún mùsùlùmí. Àwọn fásitì yìí pé gbogbo ẹni tó bá ṣiṣẹ́ kú lórí takfiriyya kó túbá kó ń bẹ́ ọ kì í sọ̀nà ọ kì í ṣe sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn bàbá ńlá yín lórí àkídà yín yẹn àwọn ni al-khawarij àwọn ajá jahannam àwọn bàbá ńlá yín nù kó lọ ẹlẹ́dàá kó ṣàánú wa. akramakumullah. bákan náà a rí i pé nílẹ̀ Yorùbá wa yìí báyìí nínú ntí Islam tún wà lórí ẹ̀ ó náà ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ka Islam wọ́n kà kún ẹ̀sìn èyí tó ṣe pé ọmọ lórí ní táwọn bá ti rí gbà lọ́dọ̀ àwọn àfa wọn ọ̀wọ́ ń tá rí gbà lọ́dọ̀ àfa wa ní Islam lọ́dọ̀ tiwa ẹ̀yin náà fọwọ́ mu tẹ́ bá rí gbà lọ́dọ̀ àfa yín aburú lélẹ́yìn náà nínú aburú tó wà nílẹ̀ Yorùbá yìí torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa gbọ́rọ̀ nípa òdodo wọ́n máa gbálàyé nípa ẹ̀sìn òdodo wọn ò ní fẹ́ tẹ̀lé kí ló dé wọ́n làá fa àwọ̀ sọ bẹ́ẹ̀ fún wa rí kò sínú nǹkan tí bàbá kọ́ wa rí sáwọn bàbá wa yẹn anabi wa làwọn ni wọ́n yẹ sọ anabi wa olùmọ̀ ni wọ́n olùmọ̀ kì í mọ̀ nípa gbogbo nǹkan ọwọ́ wọn bá ń táwọn bá mọ̀ náà ni wọ́n ń sọ fún wa
olùmọ̀kan kì í sì sọ fún yàn wípé ẹ má tún tẹ̀síwájú àbí tẹ́ ẹ bá gbọ́ nǹkan míì lẹ́nu ẹlòmíì ẹ má tẹ̀lé àfi tó lùmọ̀ yẹn bá fẹ́ sí yàn lọ́nà. nínú Islam anabi ẹyọkan la ní ṣùgbọ́n àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọn ò ló ń kà nítorí pé àwọn olùmọ̀ ló jogún anabi àwọn olùmọ̀ sì pọ̀ aburú báwo ni ọba ṣe ṣe wá tó bá lọ jẹ́ pé Islam yìí oníjolùmọ̀ kan méjì mẹ́ta lọ aburú yẹn ó ti pọ̀ jù ẹ wo bá lùmọ̀ ti ṣe pọ̀ tó bọ́ wá jẹ́ pé ọ̀rọ̀ ẹnìkan yóò máa jẹ́ fáínà a'udhu billah rárá o àwọn olùmọ̀ pọ̀ gbogbo ẹni tí máa ń bá yín sọ̀rọ̀ ẹ̀sìn tí ń sọ pé tí mo sọ fún yín oníkà má tẹ̀lé tẹlomi asinilọ́nà ni nítorí pé ìwọ nìkan kọ́ lolùmọ̀ nínú ẹ̀sìn Islam àwọn afáwa tá a kọ́ kí ó lọ́dọ̀ wọn jazahumullahu khayra Allah kó bá wa san wọ́n lẹ́san rí kò sí tàbí ṣùgbọ́n wọ́n la ojú wa sí nǹkan tá a mọ̀ wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ èyí tí ò yé wa wọ́n gbìyànjú púpọ̀ láti fà wá kúrò nínú agbo àìmọ̀kan lọ sí oríta ìmọ̀ iṣẹ́ tí wọ́n ṣe lórí wa kò kéré Olúwa nìkan ló lè bá wa san wọ́n lẹ́san rí àmọ́ ká wá sọ wípé àfàwọn nìkan àfilékè wọn nìkan àmì àìmọ̀kan nìyẹn o àmì ojú dúdú nìyẹn àfa kan sì sí tí ó pe àwọn èèyàn lọ sí di bẹ́ẹ̀ àfi kó jẹ́ kó fẹ́ sí àwọn èèyàn lọ́nà tó bá jẹ́ pé wọn lọ ń dálé yìí ń ṣe lọ́wọ́ ara rẹ tí ó yí ọ wípé ìbàjẹ́ àtàbúrú iná nìkan tó ń ṣe àfa rẹ kìí sùn ní fáínà torí kìí sùn lànàbì àfa rẹ kò lè jẹ́ pé gbogbo ntọ́ bá ti sọ ó nìkan lódodo ntọ́ bá ti jẹ́ wípé kò sọrú ẹ̀ kírù rẹ wá jẹ́ bàjẹ́ kò lè rí bẹ́ẹ̀ nítorí pé àfa rẹ kọ́ ni gbogbo nǹkan kìí sà àfa rẹ ni gbogbo nǹkan ẹ rí i pé látàrí bẹ́ẹ̀ ní ìsìn wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà púpọ̀ wọ́n sọ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn kọ̀ọ̀kan wọn torí kò sínú ẹ̀kọ́ tí bàbá fi kọ́ àwọn kò sínú ẹ̀kọ́ tí olùkọ́ àwọn fi kọ́ àwọn kò sínú ẹ̀kọ́ tí ìmáàmù àwọn tó fi kọ́ àwọn kò sínú ẹ̀kọ́ tí àwọn ẹni táwọn tẹ́tí ra wájú wọn tó fi kọ́ àwọn ẹ̀kọ́ kí ó débẹ̀ ní òjò yé yín kò sí nǹkan tuntun lábẹ́ sánmà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ Islam ti ṣe wà láti bẹ̀rẹ̀ ọjọ́ iná lọ́wọ́ àdùnní ṣùgbọ́n ibi tí kálukú bá lè rìn ma iná ni ó ríran ma torí délé ẹ má ṣì àwọn èèyàn lọ́nà o ẹ má ṣì àwọn èèyàn lọ́nà nítorí àwọn àfáà yín ẹ má ṣì àwọn èèyàn lọ́nà nítorí àwọn ilé kéwú eléyìí tó ṣe wípé àwọn olùmọ̀ wọn yẹn wọ́n dálẹ̀ ẹ rí bẹ́ẹ̀ látàrí eléyìí báyìí a máa gbọ́ àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ṣe pé wọn ò nítumọ̀ ẹnìkan ó ní àwọn fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ aburú àwọn àhàdí aburú tó wà nínú àwọn àdí la ilaha illallah aburú tó wà nínú àwọn ọ̀rọ̀ ànábì aburú tó wà nínú àwọn àṣẹ ànábì aburú tó wà nínú nǹkan tá ànábì fọwọ́ sí ẹ dákun torí ti Allah ṣé ọ̀rọ̀ lélẹ́yìn àbí sọkúsọ o tún wá polongo rẹ̀ o tún pàtẹ́ rẹ̀ lọ́nà tó fi jẹ́ pé gbogbo ayé ó rí ọ̀wọ́n ń wò kó ń ṣe dáadáa wa tahsabunahu hayyinan wa huwa 'inda Allahi 'azim nǹkan kékeré lẹ́ ń pè nǹkan yẹpẹrẹ lẹ́ ń pè nǹkan ńlá ni lọ́dọ̀ Allah ẹ mọ̀ pé tá a bá ti kọta Nabi sallallahu alayhi wa sallam kò sí ń tọ́sẹ́kù jù sínú lọ ẹ̀rí pé irun táwọn Qur'aniyun náà ń sọ nìyẹn Qur'aniyun àwọn sọ pé kò sí nǹkan ìsìnà ní àdí bẹ́ẹ̀ náà làwọn náà ẹ̀rí pé nínú tó tún dá wàhálà lẹ̀ fún Islam nílẹ̀ Yorùbá yìí ẹ̀rọ ayélujára yìí náà ó kópa ńlá ń bẹ̀ gbogbo ẹni tó bá ti ro ìsọkúsọ kan tó ń fẹ́ sọ yọ bọ́ bẹ̀ ni wọ́n máa tẹ ìtakùtà ká ẹ sì máa yí pé gbogbo ibi tọ́rọ̀ yín dé àtúnṣe lè má débẹ̀ torí de eléyìí báyìí àwọn Qur'aniyun náà lórí Facebook àwọn náà ń sọ yí pé ìsìnà tó wà nù àdí aburú tó wà nù àdí kò sí nǹkan tí ń jẹ́ àdí la ilaha illallah ok bọ́lá tí wàá rí i pé salawatul khamsa wa ayyuhal Qur'aniyun ad-dullal ẹ̀yin ẹni ìsìnà dáńpẹ́ ra yín Qur'aniyun ẹ̀ ṣe Qur'aniyun torí tẹ́ bá jẹ́ Qur'aniyun ẹ̀ bá gba sunna gbọ́ torí pé sunna Olúwa sọ nínú al-Qur'an kí wa ma atakum rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu níta nàbí mú wa fún yẹn tẹ́wọ́ gbà níta bá kọ̀ fún yẹn pàtì ẹ̀yin sì sọ pé ìsìnà ni àdí bọ́lá tí wọ́n ṣe salawatul khams bọ́lá tí màá ikú àsùbá lọ́kàn jẹ́ zuhur lọ́kàn jẹ́ asri lọ́kàn jẹ́ maghrib lọ́kàn jẹ́ isha lọ́kàn jẹ́ bọ́lá tí wọ́n yìí fẹ́ ṣe Islam gidi èyí tẹ́ bá rí tí ń ṣẹ̀sìn nù wọn nínú kó jẹ́ gbogbo jama wàláhì kò yẹ kó rí bẹ́ẹ̀ jama gbèsè ayé wa kéré wàhálà tá à ń ṣe kò kéré tó wáyé kí gbogbo wàhálà yọ parí sórí tí ò ní jẹ́ ká rọ́nà lọ tó bá dijọ́ gbẹ̀ndàl kìyàmà torí de eléyìí báyìí ẹ máa gbọ́ àwọn kan sọ pé kí ló ń fẹ́ fàdí ti ṣe àdìsí ọjà máa ń kankan tí ọba já máa ń kankan kí ni wọ́n ṣẹ́kù nínú Islam torí ẹ̀ làwọn kan ṣe bẹ̀rẹ̀ nígbà tí wọ́n fẹ́ wó àdìsí dànù lẹ́nu tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú alimami Bukhari alimami Bukhari lẹ́sọ̀ pọ̀ gajù nínú àwọn olùmọ̀ àdìsí yìí báyìí ẹ̀jẹ̀ akọ́kọ́ rí òun lẹ́pa tí a bá ti gbóhùn ṣubú sátúmọ̀ àwọn kékeré kan jẹ́ Muslim tanijá Ahmad tanijá Abu Dawud tanijá Nasai tani Ibn Majah tani Tirmidhi
nígbà bá ti gbé odidi ìmáàmù al-Bukhari taari lẹ́pàtà gbé ṣubú wọ́n mú jáde gbabi títí ń yàgbẹ́ yọ́n máa wá gbé ìfun yẹn pòórì gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tí ṣe máa gbé òkúta pòórì lórí ọlọ́ tìsàlẹ̀ gbogbo èèyàn wá péjọ pé ebi wọ́n lolùmọ̀ wa tó mọ̀ ń pa wá láti ká ṣe dáadáa tó mọ̀ ń pa ìdá fún wa kí ló wá sọ́dọ̀ máa ná yóò sọ pé kuntu amuru bil ma'rufi wala atihi mo máa ń fòrò yín kẹ́ ṣe dáadáa ṣùgbọ́n mi kì í ṣe wa anha anil munkari wa ati mo sì máa ń kọ̀ ìbàjẹ́ ṣùgbọ́n ìbàjẹ́ mo máa ń ṣe lọ́sọ̀mídèrò náà báyìí ọwọ́ adigun àmbẹ́sìn jẹ́ gbogbo sọkúsọ kò fẹ́ sí haramu má báyìí gbogbo ẹ̀tọ́ ọ̀tọ̀ náà ni ẹnìkan wá ní kí ni ogun gbogbo ìsọkúsọ táwọn ń gbọ́ yìí ogun rẹ̀ náà ni pé má dilẹ̀ torí pé tó bá dilẹ̀ ló máa ń gbọ́gbọ́ kúgbọ̀ ẹni tó bá dilẹ̀ ló máa ń lédìí fádìẹ̀ tó bá dilẹ̀ ó ṣe lè máa lédìí fádìẹ̀ ó bá dilẹ̀ ń sunka gbogbo nulẹ̀ kọ́ máa sunna torí di eléyìí báyìí ẹni tó bá dilẹ̀ ló máa gbọ́gbọ́ kúgbọ̀ ìgbà tó bá kọ́mà gidi lọ́rọ̀ sọkúsọ ṣe tàlétì rẹ̀ àmọ́ tó bá kọ́mà gidi bó ṣe ń gbọ́gbọ́ lọ́mọ tá dànù pé kí ni ń sọ ìsọkúsọ wo ni ń wí torí ọ̀dà bí ọ̀kan ni nínú àwọn aṣíwájú ó ń parọ́ mọ́ Nabi Muhammad sallallahu alayhi wa sallam yóò sì mú sanadu rọ yóò mú mọ́tínù náà mọ́tínù rọ ẹnìkan bá ní ittaqillah fi nnas má parọ́ máa wèèyàn bẹ̀rù Allah má parọ́ fáwọn èèyàn bẹ̀rù Allah ọba ni ẹ̀ kí ni àwọn tá làwọn èèyàn màálù làwọn eléyìí ó sì lè má pa àwọn èèyàn màálù lọ́ba tó kírètì àdéhìí ni gbanabi sọ yìí pé ẹnikẹ́ni tí ahọ́n rẹ̀ bá kan mú yọ wà lìdáná kálukú bá ń tra rẹ̀ ó ní sọ fún yín màálù ni wọn torí ẹ̀ tí wọn náà bá ti ṣe ra rẹ̀ màálù ó ní lásìkò tó fi máa tẹ́tí gbọ́gbọ́kúgbọ̀ ó tún wá dọ́wọ́ àwọn olùmọ̀ náà ẹ̀ má dákẹ́ nítorí pé àwọn èèyàn náà tí wọ́n bá ti rẹ́ nìkan sọ fẹ́ni tí ń sọ sọkúsọ pé sọkúsọ lọ ń sọ àwọn èèyàn mìíràn máa rò pé nǹkan tí ń sọ ńkọ́ ọ̀dá ni láwọn èèyàn bá máa ṣìnà nítorí délé yìí báyìí àwọn ẹni tí wọ́n bá mọ̀ àmánà ní lórí wọn pé kí wọ́n máa ṣàlàyé fáwọn ẹni tí ò bá mọ̀ lóyún náà lẹ́gbọ̀ọ́ pẹ́ni kan sọ pé wàláhì anábì yìí sọ ní padà wá ẹ gbọ́rọ̀ tí wọ́n bá padà wá wọ́n ní ìwà ló mú wa kí ni wàá làjẹ́ ó ní kí ni padà bọ̀ wá sí nígbà tó kàdíìsì kún kò ní jí kọ́ ọmọ nǹkan tí ń padà bọ̀ wá sí lọ́wọ́ kọ́ kàdíìsì kún ni ó rí àlàyé rẹ̀ gẹ́gẹ́ nípa nǹkan tí ń padà bọ̀ wá sí. wọ́n ní kò sànàbí mi wá lẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam ipò báwo ni ó ṣe wá ànígbà tó kà máa kún kò lè yọ ìmọ̀lọ́ yẹ kọ́ wá kó tó máa sọ̀rọ̀ babun al-ilmu qabla al-qawli wal-amal. àwa wí náà tán àwọn míì tó yẹ pé ọ̀rọ̀ nípa Jésù wọn mọ̀ ká máa ka bíbélì ká máa ka kí ni àwọn náà tún bẹ́ẹ̀ ta ọmọ ìgbẹ́ kíníkà dákúndákún tó bá máa ń parí kọ́ dákẹ́ ẹ̀sìn lélẹ́yìí ké sáwàdà o rò pé tó máa sọ pé kọ́ lọ wo Matthew kọ́ lọ wo Marcus ẹlẹ́yìn jábọ̀ ti ṣe jẹ́jà akramakumullah torí di eléyìí báyìí ẹ̀rí pé nínú tó tún ṣe Islam nílẹ̀ Yorùbá wa ní ìsìn ó náà ni pé lára sọkúsọ ìmáàmù ká gun mímbà nílẹ̀ Yorùbá yìí náà wọ́n wá ń sọ̀rọ̀ nípa tawakkul ká gbẹ́kẹ̀lé Allah وكايا الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل wọ́n sọ wípé tawakkul ò tó Allah gan sọ pé tawakkul ò tó ẹ̀dìrà láìsóbì ẹ̀ ń sí àwọn èèyàn lọ́nà ó sì gún mímbà ó gbé láwà ní sórí ṣé wọ́n lọ́yẹ̀ kọ́ máa bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ó sì wọn lọ́nà lórúkọ ẹ̀sìn ọ̀bẹ̀rù tó dùn wájú Allah tó ló ṣe sírò fọ́ bọ́ọ̀lù ní gbogbo kẹtí wá dilẹ̀ tó fi jẹ́ pé àwọn asini lọ́nà inú wọn pèrè àwọn lásìwájú àwọn olùkọ́ èèyàn lẹ́sìn ẹni tí ń sin àwọn èèyàn lọ́nà ẹ̀sìn rọ́wọ̀ lọ́nkọ́ wọn ẹ mọ̀ pé wàá lọ sí ká máa sọ ògùn nú òun sógun ẹ máa wálé tọkàn fi lọ gbé ọkùnrin àyẹ̀ ń wò síbi títí ṣe lè máa mú pípẹ́ tá ẹ bá wá kò ní nídìí pé ká ṣẹ̀ṣẹ̀ wọlé ná. mo ṣe bí bọ́yá àwọn èèyàn ti lajú kọjá báyẹn ni tó fi wá máa polongo ògùn lórí mímbàr a'udhu billahi minash shaitani rajim. tọ́ nínú aburú òun náà ní wípé nílẹ̀ Yorùbá yìí àwọn ẹni tó a mọ̀ ní mùsùlùmí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ aburú mi o eléyìí tó bá yẹn lẹ́rù wọ́n láwọn ń gbé ìṣẹ̀ṣe lárugẹ wọ́n tún máa sọ pé ìṣẹ̀ṣe la gbà a'udhu billahi minash shaitani rajim Islam la gbà Islam la gbà nítorí pé tí èèyàn bá fọ́nú fọ́ra tí ó sì jẹ́ni tí ń rìn doríkodò kò sí bó ti ṣe fẹ́ sọ pé ìṣẹ̀ṣe la gbà ìṣẹ̀ṣe ti fẹ́ jágbà òòṣà tó jẹ́ pé ìwọ lọ fọwọ́ ara rẹ gbẹ ọyọ ojú fún kò lè fi ríran ọyọ imú fún kò lè fi fatẹ́gùn ọyọ ètè fún kò wúlò ọyọ ẹ̀kẹ́ fún kò wúlò bọ́rọ̀ gidi rẹ̀ lọ́wọ́ kò lè dátú tẹ̀tẹ̀ kò sì sí ọ̀ràn tó fẹ́ fojú rẹ̀ rí tó lè fi rí kọ́ ọmọ gbára dálẹ̀ níwájú ẹ̀ àmì pọ̀ gbọ́n ni o
àmì pé làákàyè tó lù wá fún ọ kò wúlò òòṣà tó ṣe pé gbogbo ń tẹ gbé síwájú rẹ̀ kò rí fi ṣe nǹkan kan ìgbà táwọn nǹkan yìí bá bàjẹ́ tó di pé ń rùn tí ń dó òórùn payín ẹ̀yin náà lẹ́tùn wá gbálẹ̀ lẹ́tùn palẹ̀ ẹbẹ̀ má báwo wá ni ìṣe rádaràda yìí ṣe fẹ́ jágbà ìṣèṣe ó sì fẹ́ jágbà Olúwa má jẹ́ ká ṣera wa léṣe oníyé bọ́gibọ̀pẹ́ tó fi ṣera léṣe nù jahannam Islam ó ń làgbà nítorí pé Islam tó rí yẹn ẹ rí i pé Islam bó ṣe tẹ̀ka ń bí wọn nú báwo ni Islam yìí ṣe gbalẹ̀ ẹ tí ì rí nǹkan kan kọ́dà àwọn ọmọ yín gan tún gba Islam àwọn ọmọ yín gan tún gba Islam ìwọ tó lọ sórí Facebook tó ń ṣépè fọmọ àtàrọ ọmọdọ́mọ rẹ pé tí wọ́n bá ṣe Islam báyìí báyìí ní ó rí fún wọn ìwọ ló máa rí fún bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ táwọn bá gba Islam ó máa dáa fún wọn nítorí pé tó bá ti gba Islam èpè képè mú wọn mọ́ kẹ́ ẹ máa wo nǹkan ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ o wọ́n di kèfèrí ni o àwọn ẹni tí ń ṣe rí dànù táwọn bá tún di mùṣírikù náà bọ́gibọ̀ ọ̀pẹ̀ tí wọ́n tún máa lágbára ju àwọn tí wọ́n lọ bá ń bẹ̀ lọ torí ẹ̀ ọ̀dọ́ wa o wọ́n fi Islam rẹ ṣeré o sọmọ kí Islam tí wọ́n náà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mùnáfìkì lọ́pọ̀ nù àwọn mùsùlùmí míì tó jẹ́ pé ìmánì ò dénú wọn ó ń sẹ́sì àrípé ń sẹ́sì lóòótọ́ ṣùgbọ́n gbé sìgìdì sínú kọ́bọ̀dù bó ṣe ṣẹlẹ̀ sí bàbá kan nù àwọn máa rí i pé ìṣesí rẹ̀ ọ̀dá ọjọ́ táwọn mùsùlùmí wọ́n máa ń sọ fún bàbá wọn ẹ má ṣe Islam báwọn náà ṣe ń ṣe ẹ má ṣe Islam báwọn náà ṣe ń ṣe bàbá wọn ṣàdéhùn fún wọn pé tí ọdún táwọn wà ń bẹ̀ tó bá ti kolẹ̀ wọ́n gba irú Islam tí wọ́n ń ṣe àmọ́ kó fún un lẹ̀ léyìí tó ń wà lórí rẹ̀ níìsì àwọn ọmọ sáà ń yọ lẹ́nu ọdún ò tí ì kolẹ̀ bàbá bá kú ìgbà tí bàbá kú sẹ́mi pé gbogbo bí tẹ́ sọ fún ọmọ pé ọmọ ọ̀gbọ́dọ̀ délé gbogbo ẹ̀ lọ́mọdé nìsí àwọn bá sí cupboard àkọ́kọ́ nǹkan tó ṣubú bẹ́ẹ̀ ṣe sí cupboard sìgìdì ni àti bàbá ní sìgìdì tí ń bọ̀ ẹ dákun torí ti Allah sáàlì jẹ́nà náà la fẹ́ wọ̀ tó bá pàlì jẹ́nà la fẹ́ wọ̀ kò sí bó ṣe máa ṣe Islam tó tún máa ṣẹbọ pẹ̀lú ẹ̀ ó ti di mushrik ìṣẹbọ kò ìṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá lóòsà tó ń forí balẹ̀ fún ìṣẹbọ ọwẹ́ ju ìrìn àwúrèbe dúdú lórí òkúta tó dúdú birikiti lóru tó ṣókùnkùn tó jẹ́ pé èèyàn ò lè fojú rí lọ torí ẹ̀là Ànábì sallallahu alaihi wa sallam ní ṣe máa ń sọ pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ọ̀gá wa nù ìwọ Allah mo sáàdì rẹ níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó mọ̀ àmà mo wá ń tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ lórí èyí tó ṣeé ṣe kápẹ́ mo ti ṣe nínú ẹbọ tèmi ọ̀mà ẹ̀dá kùtà Ànábì bá ń ṣerú àdúrà báyìí tálẹ̀ nínú àtọ́kàn rẹ̀ fẹ́ balẹ̀ kò sí torí di eléyìí jama ọ̀dọ̀ wa o Olúwa Ẹlẹ́dàá ti ṣàánú rẹ̀ ó ti jẹ́ mùsùlùmí gbogbo tí ó tún wá sọ di pé ó tún wá padà sí di ṣẹbọ ó padà sí di ṣe kèfèrí lẹ́yìn tí Allah ti lọ dákun torí tí Allah má débẹ̀ má bá wọn kẹgbẹ́ má bá wọn rìn má bá wọn dọ̀wẹ́kẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọ̀nbẹ́nu tó burú á sì rí eléyìí náà ló fà á táwọn kan fi ń gbìyànjú gbogbo ọ̀nà láti rí i pé àwọn gbé ìṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe àwọn gbé wá sí Ìlọrin bíbá nítorí wípé waddu law takfuruna kama kafaru fatakununa sawa'a ó máa ń wú kèfèrí kí gbogbo èèyàn náà jẹ́ kèfèrí bá ń ṣe jẹ́ kèfèrí báwọn lè bá àjọ di nǹkan kan náà táwa bá di ẹ̀sìn Islam wa mú lódodo táwa máa ṣe Islam ní tàwàdà nítọ́ dájú ó náà ní pé ẹnìkan ò lè gbégbèkúgbè wá bá wa kọ́ta nítorí pé Islam ẹnìkan kì í dì mú kí ìṣẹ́bọ kó tún ráyè jókòó lọ́dọ̀ rẹ̀ mọ́ ẹ̀rí pa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ṣe Sulhul Hudaybiyah ọ̀kan nínú ẹsẹ̀ àsọyépọ̀ yìí ó ní pé gbogbo ẹni tó bá wá bá àwọn mùsùlùmí nínú àwọn kèfèrí kó ń fẹ́ di mùsùlùmí káwọn mùsùlùmí ó lé padà àmọ́ gbogbo mùsùlùmí tó bá lọ bá àwọn ọ̀sẹ̀bọ wípé òun ò ṣe ìsìláàmù mà kí wọ́n tẹ́wọ́ gbà àwọn mùsùlùmí wà wò pábò sí bẹ́ẹ̀ kó lànàbí ó ṣe gbà ike láàrin ọdún mẹ́wàá yìí gbogbo kèfèrí tó bá wá tó bá lóun fẹ́ di mùsùlùmí wọn gbọ́dọ̀ tẹ́wọ́ gbà àmọ́ gbogbo mùsùlùmí tó bá lóun fẹ́ di kèfèrí kí wọ́n tẹ́wọ́ gbà ànábì ní sẹ́ gbà kó ti sẹ́ Allahu ní mí ni sẹ́yìn ọgbà wọn làwọn gbà ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ ṣẹ̀fi nígbà yẹn adúrú àwọn èèyàn tó ń múra wọn wá ipá àwọn fẹ́ di mùsùlùmí tánàbí ọgbà wọn wọlé ṣé wọ́n padà lọ kóra wọn jọ sílùú kan ni tó tún padà dégun ẹja sáwọn kòfàrù Kùrẹ́ṣì lọ́rùn tí wọn ò jẹ́ kó rí ọjà wọn kó lọ kó bọ̀ mọ́ ṣèbá Ànábì sallallahu alaihi wasallam náà wọ́n tún bẹ̀ sí wọn Ànábì sì fi yé wọn kò sẹ́nì kan tí ìsìláàmù tí ó wọnú ẹ̀mí rẹ̀ tí ó wàá sọ pé òun fẹ́ di kèfèrí tó bá jẹ́ pé àwọn náà bá di ìsìláàmù wa mú dáadáa gbogbo ẹni tó lóun fẹ́ gbọ́dún ṣẹ̀ṣẹ̀ kan wá àwọn fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ kan odò kan odò Yemọja kan nílọrin bíi báyìí àwọn fẹ́ máa lọ bọ odò bọ kínní kan ọjà rẹ̀ oníta láéláé ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ náà ní kọ́ ọ̀pọ̀lọpọ̀ náà tẹ́ ń pe mùsùlùmí náà tẹ́bẹ́lẹ́ bọ́ọ̀lù náà ẹlẹ́bọ́ọ̀lù náà wọ́n pàdé ní mítìn tó ń torí ẹ̀ ní wọ́n sì máa sọ pé bóun Islam tiẹ̀ ṣe lé báwọn àwọn ẹrú yín sì wà táǹjọ́ sí pàdé ẹgbọ́rọ̀
àwọn rú wa kìí sàwà torí pé laysa al-mushabbahu kal-mushabbahi bihi akàlẹ́ jọra wa lójú ẹ̀rí pẹ́lú mi náà nígbà tó lóun fẹ́ kanta àwọn oníṣẹ̀ṣe àwọn náà bá láwọn kó tíra wa àwọn tíra tá a kà yí ẹgbọ́rọ̀ tíra lọ́wọ́ abẹ Al-Qur'ani wọn máa kà bẹ ẹ sọ fún wa Ìlọrin ló àfa làwà tíra wọn máa kà bẹ ẹ dáhùn táwọn máa tẹ̀lé kitabu wa sunna tíra wọn máa kà bẹ torí ẹ̀ ká máa fi ìgbẹ́ kálá fẹ́ fi fọ̀tọ̀ ṣé yọ mà kò ní má tábà jẹ́ mùsùlùmí ká jẹ́ mùsùlùmí gidi tó bá sì ní ṣe Islam ò bùkátà rẹ tẹ́lẹ̀ náà ìwọ ló ń bùkátà Islam tó yọ you are nothing nínú Islam yìí dèkòdèkò tó sọ pé tí n bá ṣe má òkùtọ́ bọ ẹgbẹ̀rún rẹ nǹkan kan ò ní ṣe Islam ìwọ wo tá ń dọ̀ ọ̀mà tá mú òkòlò rẹ lọ́yọ̀ ìwọ ló need Islam yìí ṣe Islam ló need yẹ Islam bọ́yọ̀bọ́yọ̀ yọ̀bọ̀yọ̀bọ̀ táwọn táwọn èèyàn jẹ́ kájá wọn díẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyàn náà ní kó mùsùlùmí ta torí wọ́n mọ̀ wọ́n ní mẹ́mbà wọ́n jọ ń ṣe ẹgbẹ́ ológbòni dọ́kàn ṣe asọ̀rọ̀ nípa ológbòni bàbá kan bá fẹ́ dọ́sùn ẹnìkan wípé ọba fẹ́ sùn kẹ́nìkan pé òun ló tú àṣírí fún mi kó ológbòni lò èmi ò sì mọ ológbòni tó wà nù jàmá èmi ọ̀mà so ẹni tó bá tabọ́ ni so lọ́wọ́ ni gbogbo ọ̀rọ̀ tó sọ lónìí òun lọ́ba wí o tí wọ́n ti mọ̀ fún wa lẹ́gbẹ́ ológbòni à ńgbà tó ti mara rẹ bẹ́ẹ̀ kó ń bẹ́ ni àfi tó ọba fẹ́ sórí ibú